alákàndá mi mà dé alákàndá mi wọ̀lú wá alákàndá ọ̀rọ̀ mọ́dọ́dẹ o alákàndá mi mà dé dádì mọ́mí brọ́dá sísítà máa bọ̀ o bóyá kájọ gbádùn àkàndá o alákàndá mi mà dé alákàndá mi wọ̀lú wá alákàndá ọ̀rọ̀ mọ́dọ́dẹ o alákàndá mi mà dé dádì mọ́mí brọ́dá sísítà máa bọ̀ o bóyá kájọ gbádùn àkàndá o. Alákàndá mo mà dé alákàndá mo wọ̀lú. ẹ̀rín tẹ̀kẹ́ mi jáde. wá alákàndá ọ̀rọ̀. èmi la ò ní yọ̀ sí lórí tọ́gbẹ́nu gbogbo ayé. bá a ti fẹ́ orí bẹ́ẹ̀ náà lórí kí wàá la ní yọ̀ sí járe. lóde o. lẹ́nu àwọn ọ̀tá wọ́wọ́wọ́ wọ́n wọlé wọn ò lè jáde mọ́. alákàndá mo mà dé. kò lè bóde kò lè bóde alákọ̀rí tilẹ̀kùn mọ́ rí kò gbọ́dọ̀ bóde. ẹ̀yin dàdí ẹ̀yin mọ̀mí. ọpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó dá wa sí dòní. ọba tó ní ká fìdí ìtàn balẹ̀ ògo ní forúkọ yín. ọba tó ní ètò tí ń tò nǹkan rẹ̀ bó ṣe wù ú. ọgbádùn àkàndá o. kínní kan jàgàrà òde ni ọlọ́run ní. alákàndá mi mà dé. ọ̀ngbọ̀n lọ́wọ́ pẹ̀pẹ̀pẹ̀ ọlọ́run ọba mi ní. alákàndá. ó ti dàgbà jù ọlọ́run ọba mi ní. dá mi wọ̀lú wá alákàndá ọ̀rọ̀ mọ́. This is hard-earned victory. Congratulations to me. Congratulations to you. Congratulations to Akanbi ọmọ olódò idẹ Asiwaju Bola Ahmed Tinubu. alákàndá mi mà dé dádì mọ́mí brọ́dá. eléyìí láàfin mọ̀ wípé ó wu ọlọ́run ọba mi bẹ́ẹ̀ bó ṣe fẹ́ kó wáyé ló ṣe wáyé. ẹni ọlọ́run ọba kọ adémọ́ òní dádé àfọ̀bàjẹ́ tó tún wá padà jọba. ẹ ò gbọ́ mi dáadáa àfọ̀bàjẹ́ ó tún wá padà jọba. rẹ́kọ̀dù tí ò sí lé bá láyé ni. gbogbo ayé ti nígbàgbọ́ pé àfọ̀bàjẹ́ kì í du ọba débi pé wọ́n padà jọba. àfọ̀bàjẹ́ eléyìí du ọba ó sì róye ọba jẹ. èmi àkàndá ló rọ̀rọ̀ lẹ́nu bíi tejò àkàndá olódùmarè fúnra lára mi. àwọn èèyàn ń bá mi dárò àwọn èèyàn ń bá mi gbàdúrà. Mr. àkàndá kọ́ ló ń jẹ́ kí Tinubu wọlé kẹ́yìn bá lẹ́nu ọ̀rọ̀ mo lọ wọlé kọ̀ wọlé mọ́ lẹ́nu ọ̀rọ̀. tí n bá tẹ̀lé ẹ̀yà míì nìkan ni hàn lẹ́nu ọ̀rọ̀ ìyẹn ni mi ò ní gut láti wá fèsì yín padà. bẹ́fẹ́ gbẹ̀dọ̀ kí Yorùbá. ẹ mọ̀ pé mo sọ if by mistake tí ó bá wọlé mi ò sọ pé kò ní wọlé. torí kò sẹ́ni tó ní charisma tó ní. Nigeria have decided àti decide the future wa and our future is on the right path in the right hand. Congratulations to Peter Obi. Congratulations to Atiku Abubakar. The fourth so God. Alákàndá mi mà dé. wọ́n jà fitafita. mo la máa rí ṣọ́ọ̀kì adẹ̀ rí ṣọ́ọ̀kì. Peter Obi surprised every one of us. èdè tó jinlẹ̀ o. He was voted. àlọ́ lẹ́sà o gbọ́. ọ̀dọ̀dún. mẹ́rin. ẹran fẹ́ẹ̀ kì í dénú ọbẹ̀.
díẹ̀ ló kù ìbọn mi fẹ́ pa kì í dénú ọbẹ̀. brother my sister ẹ mọ̀. àmọ́ wọ ọmọdé kò ṣe bí àgbọ̀jọ́ orin ni ọ̀gbá láàyè. ó wu Peter Obi kọ́ dà rẹ àìtí ní àgbékalẹ̀ tó tọ́ ni ò tí ì jẹ́ kí ẹ̀yà Ìgbò lè dà rẹ. mo sọ lánàá mo tún sọ ọ́ lónìí. àlóyà gàjọba dún Àkàndá o. àwọn Facebook sọ mí di pìrìsẹ́ńtà ẹ̀ lè fi wí Àkàndá ọ̀rọ̀ Awíkonko 20 years experience nínú èdè pípé. àwa kọjá kákàndéédé wá sórí ẹ̀rọ agbágbé ká mọ wá bláàbù ká mọ wá sọ àríyìí sọ ká mọ wá torọ́ papọ̀ mú tọ́. àwọn sọ reality fún ọ tẹ́yìn lọ́rùn kò tẹ́yìn lọ́rùn ẹ gbà bẹ́ẹ̀ ìkọ̀kan wá. Àkàndá mi mọ̀ rí Alákàndá mi wọ̀lú. Congratulations to gbogbo ọmọ Yorùbá. lẹ́yìn tá a ti ń congratulate ara wa ètò tó ti yóò tún kàn ní Rescue Lagos Mission Lagos Rescue Mission. ìyẹn kọ́ lónìí ọ̀rọ̀ pọ̀ tá a fẹ́ sọ lónìí. báwo ló ṣe ṣẹlẹ̀ bóun ni Bọ́lá Ahmed Tinubu ti fi wọlé. kí ni táwọn èèyàn sọ lábẹ́lẹ̀ kí ni tán sọ lókè kí ni tán sọ lẹ́yìn kí ni tí wọ́n sọ lójú gbangba. wọ́n ní arígi election yìí ni bó la ṣe rí igi ẹ̀mí Àkàndá ọ̀rọ̀ ń wọ́n yànnà náà. dádì mọ̀mí brother sister máa bọ̀ ó bóyá gàjọ gbádùn Àkàndá o ó jèdè tó jinlẹ̀ o. ṣé ẹ rántí ẹ ẹ sì yára mọ́ ń gbàgbé ọ̀rọ̀. Àkànbí ẹni tí gbogbo ìlú ń fẹ́ lóye Tinubu ọmọ olódò ìdẹ káàbọ̀ o Yorùbá ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká má ṣìṣe ká má bàgbójalẹ̀ wá fọlọ́gbò jẹ́. Àkànbí ẹni tí gbogbo ìlú ń fẹ́ lóye Tinubu ọmọ olódò ìdẹ káàbọ̀ o Yorùbá ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká má ṣìṣe ká má bàgbójalẹ̀ wá fọlọ́gbò jẹ́. lẹ́yìn ló wà o. Ọlọ́run kó má jẹ́ sábàámọ̀ òmòwí tó Tinubu lọ́mọ wa. Ẹ jẹ́ ká sọ ìlàrúgẹ ò lè ṣe. Ká má bá a sọ tẹ́lẹ̀ bí àbámọ̀ o. Àkànbí ẹni tí gbogbo ìlú ń fẹ́ lóye Tinubu ọmọ olódò ìdẹ káàbọ̀ o. Yorùbá ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká má ṣìṣe. Ká má bàgbójalẹ̀ wá fún olùkọ́. Àkànbí ẹni tí gbogbo ìlú ń fẹ́ lóye Tinubu ọmọ olódò ìdẹ káàbọ̀ o. Yorùbá ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká má ṣìṣe ká má bàgbójalẹ̀ wá fọlọ́gbò jẹ́. Àkànbí ẹni tí gbogbo ìlú ń fẹ́ lóye Tinubu ọmọ olódò ìdẹ káàbọ̀ o. Yorùbá ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká má ṣìṣe ká má bàgbójalẹ̀ wá fọlọ́gbò jẹ́. lẹ́yìn ló wà o. Ọlọ́run kó má jẹ́ sábàámọ̀ òmòwí tó Tinubu lọ́mọ wa. Ẹ jẹ́ ká gbé lárugẹ ó lè ṣe ká má bá a sọ tẹ́lẹ̀ bí àbámọ̀ o. Àkànbí ẹni tí gbogbo ìlú ń fẹ́ lóye Tinubu ọmọ olódò ìdẹ káàbọ̀ o. Yorùbá ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká má ṣìṣe ká má bàgbójalẹ̀ wá fọlọ́gbò jẹ́. Ibo ni mo ti ní ká má gbóúnjalẹ̀ wa fọlọ́gbò jẹ́. ẹ̀rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkó níbi tí Peter Obi ti wọlé máa lọ́wọ́. ẹ̀rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tí Atiku Abubakar tó ti wọlé máa lọ́wọ́. díẹ̀ ló kù ká gbóúnjalẹ̀ wa fọlọ́gbò jẹ́.
ṣùgbọ́n àwọn èèyàn dìbò, àwọn ọ̀jọ̀gbọ́n dìbò, àwọn onílàákàyè ẹ̀dá dìbò, àwọn tó nírètí ọjọ́ ọ̀la tó dáa wọ́n dìbò. ńlọ́jẹ́ kí Àkànbí ọmọ Olódòdẹ ó wọlé. why òun nìkan, mo repeat òun nìkan nínú àwọn tó wà ńlẹ̀ òun ló lè débẹ̀, àbí ló ní charisma láti ṣe dáadáa. ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn sọ pé ṣé kò sọ ọmọ Yorùbá mi lẹ́ni àní Kọ́lá Abíọ́lá lórúkọ máa tó ń díje lábẹ́ SDP yìí, òun tiẹ̀ tó ní fóòtì ju Kọ́lá Abíọ́lá àti Ṣòwòrẹ́ lọ. Ṣòwòrẹ́ ní 14,000 plus. àti advice ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ìyá. àgbàlagbà kan ò lè tòkè Ògùn wá with due respect to àwọn ará òkè Ògùn kọ́ mọ wá ṣe mógògùnù lálẹ́dẹ̀ Ọ̀yọ́. ẹnìkan ò lè jáwá from nowhere kó sọ pé òun fẹ́ jẹ president Nàìjíríà. o gbọ́dọ̀ ní structure. mo advice Ṣòwòrẹ́ ń gbà yẹn ní 2015 or so pé kọ́kọ́ lọ bẹ̀rẹ̀ láti House of Representatives. tó bá lọ sí constituency ẹ̀, tó bá díje fún House of Rep, mo nígbàgbọ́ pé Ṣòwòrẹ́ pẹ̀lú charisma ẹ̀ ó máa wọlé. tó bá wá wọlé, tó bá délé ìgbìmọ̀ aṣojú ṣòfin Àbújá kó máa tọ̀mẹ́ǹtì wọn ń bẹ̀, kó má jẹ́ kí wọ́n pàpà pé mọ́ bí ẹran ọ̀gbẹ́, kó má jẹ́ kí wọ́n jalè mọ́, kó má jẹ́ kó máa mú àbádòfin tó lè ṣe mẹ̀kúnnù lóore jáde. From there ó máa gain interest àwọn èèyàn, from there ó máa gain love wa, from there a máa nígbàgbọ́ pé ẹni ilé ṣe nǹkan tí Barack Obama ṣe nìyẹn kó tó di tẹ́wọ́gbà. And I can tell you categorically, opportunity tí Barack Obama ní as black as àbí African president ní United States of America ó lè má kọ́ mọ̀mọ́. Are you getting me? Now Àkàndá I celebrate, I jubilate, I analyse, I dey ma reflect. Oríṣiríṣi prophecy ló wáyé. àwọn èèyàn kan ní kò ní sí election, àwọn èèyàn kan ní tí election bá wà Peter Obi ló máa wọlé, àwọn èèyàn kan ní tí Tinubu bá wọlé wọn ò ní gbé fún àbí wọn ò ní announce ẹ̀, wọ́n máa ná lẹ̀. oríṣiríṣi prophecy ńlọ jáde tèmi Àkàndá ò ní tí sọ̀rọ̀ nípa ẹ̀. àwọn pastors majority ń béèrè pé báwo ni Peter Obi ṣe lè wọlé ní Lagos State mọ́ Tinubu lọ́wọ́. well àwọn nǹkan tó work against Tinubu ní Lagos State ọ̀pọ̀, ìyẹn kọ́ ni mo fẹ́ fàárọ̀ yìí analysis mi ò fẹ́ kọ́ pọ̀ jù. ó fẹ́ base lórí báwo ni election yìí, báwo ló ṣe win election yìí. ó fẹ́ base lórí àwọn tó ní wọ́n rig election ni. ó fẹ́ base lórí Àkàndá Olódùmarè, ẹni tí Ọlọ́run kàn mọ̀ yàn láti débẹ̀ tí Bọ́lá Ahmed Tinubu jẹ́. having said that, mi ò ní fẹ́ dá èèyàn mi lágara, ìní fẹ́ gbà kó yín, ìní fẹ́ dènà pẹnu, mi ò sì ní fẹ́ distractions. now ìránṣẹ́ Olódùmarè, ìránṣẹ́ Ọlọ́run alààyè kọ àti ìríjú Olódùmarè agbáwòlé Prophet Ruben Àìkọrẹ wọ́n ti jí délé mi láàárọ̀ yìí, wọ́n wá kí mi kú oríire, wọ́n wá bá mi ṣàjọyọ̀. àwa ní oore tí Ọlọ́run ọba ṣe fún Tinubu. ọ̀gbọ́nrin Tọ́pẹ́ Àlàbí kan ní oore tí ó kọ mọ́ lolúwa ṣe fẹ́mi nìkan, kì í sara anybody ló fi lé ayé mi dá. ó jọ tá mi lójú, wọ́n wá ń lanu sírí ayọ̀ mi, ọ̀tá mi ń bá mi yọ̀ kó bá mi jó o, mo tún sọ pé uncommon favour lolúwa ṣe fẹ́mi nìkan. oore tí ọ̀pápọ̀ mọ́tẹ́lómìn wo láìfù Bọ́lá Ahmed Tinubu. ọ̀pọ̀ ní máa ń lé nǹkan títí wọn yìí bá ambition ni for more than 10 years. ó wá sacrifice ẹ̀ for good 8 years. àṣebógún bá jẹ lọ ọgbọ̀n á máa jẹ bọ̀. ntọ́yọ̀ǹda wọ́ọ́rọ́wọ́ Ọlọ́run ọba mi wá ṣe fún un, bó tiẹ̀ jẹ́ pé kì í ṣe wọ́ọ́rọ́wọ́. ó làkàkà, ó sanná ní, ó káyà sókè, ó gbìyànjú, ó campaign, ó náwó, ó nára, ó wá padà débẹ̀. ọ̀pọ̀ ẹ̀dá máa ń lù wọ́n ìlú yọ. Ọlọ́run ọba mi sọ pé kóun ó lù kó lù yọ, oore yẹn ọ̀kọ́ mọ̀. wòlíì ń bẹ ní àyín á sọ̀rọ̀ díẹ̀ nípa victory yìí
a wàá fi reflect sí ọ̀rọ̀ ilé ayé rẹ wòlíì ó fi reflect sí ọ̀rọ̀ ilé ayé ẹ Prophet Ruben Àyíkọ́rẹ́ ẹ kú déédéé àkókò yìí sà. ẹ ṣe olóòtú. ẹ kọ́kọ́ gbàdúrà fún gbogbo ojú tí ń wò wá ẹ kí wọn kú oríire tẹ́lẹ̀ yìí. Ọlọ́run alágbára a dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ àti àánú yín lórí àwọn ọmọ yín. kábíyèsí. a dẹ̀ dúpẹ́ nítorí pé ẹ fẹ́ràn wa púpọ̀. oh yes. gbogbo wa là ń bẹ̀bẹ̀ pé kẹ́yìn adarí fún wa. bẹ́ẹ̀ni. a dúpẹ́ nítorí pé ìfẹ́ yín ló ṣẹ. oh yes. kì í ṣagídí kì í ṣagbára a mọ̀ lóore bàbá lórúkọ Jésù Olúwa gbọ́ ọpẹ́ wa. àmín. ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n ti sọ àsọtẹ́lẹ̀ tọ́lọ́run ò sọ. bẹ́ẹ̀ni. ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n ń rò pé Bọ́lá gbégbà gbogbo wa ń rò pé sógun ò ní ṣẹlẹ̀ ṣùgbọ́n a dúpẹ́ nítorí pé ẹ la Nàìjíríà kọjá. oh yes. agbára yín tó ògo yín tó torí ẹ̀ la ṣe wálé ní láti ṣe ayẹyẹ yìí pé a dúpẹ́ lọ́rẹ̀ Ọlọ́run bàbá ẹ gbọ́ ọpẹ́ wa lórúkọ Jésù Kristi kì í ṣe pé àǹfààní tá a fẹ́ rí ń bẹ̀ ṣùgbọ́n n tó kàn wá jù ni wípé àánú gbọ́dọ̀ sọ̀rọ̀ lórí orílẹ̀-èdè. bẹ́ẹ̀ni. Ọlọ́run mo gbàdúrà gbogbo ọkàn kọ̀ọ̀kan tó ń gbé ètò yìí ẹ jẹ́ kí àánú tí ò kàn mọ́ ẹ jọ wá olúkúlùkù wọn rí lórúkọ Jésù Olúwa bẹ́ẹ̀ ni yóò rí. àmín. ilẹ̀kùn àánú kò sí fún wa. àmín. ó ti rí bẹ́ẹ̀. àmín. lórúkọ Jésù Olúwa wa. àmín 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 lórúkọ Jésù. àwọn nǹkan kan náà ni máa ń ṣàtọ́kù fún nǹkan kan gẹ́gẹ́ mo sọ mo ní oore tí ọ̀kọ́ mọ̀ lọ́lọ́run ọba mi ṣe fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó fọ̀rọ̀ Tinubu pa òwe lọ́pọ̀lọpọ̀ fún wa mo fẹ́ ká sọ̀rọ̀ nípa àánú tí ọ̀kọ́ mọ̀ àánú tí ọ̀kọ́ mọ̀ uncommon favour bàbá kí làánú tí ọ̀kọ́ mọ̀ irú àwọn oore èwo la lè kà sí oore tí ọ̀kọ́ mọ̀ bó o ní ṣe é wáyé ẹni kí ni ìtumọ̀ tó nínú ìgbésí ayé ẹ̀dá. ẹ ṣe àánú tí ò kọ́ mọ́ ó jẹ́ àánú látọ̀dọ̀ Ọlọ́run kì í ṣe àfagídí wá tàbí àfi ọpọlọ wá ogunlọ́gọ̀ àwọn èèyàn lénìí ní àánú tí ò kọ́ mọ́ ló yẹ kó sọ̀rọ̀ láyé wọn tí ò ráyè sọ̀rọ̀ ìgbà tí àánú tí ò kọ́ mọ́ tí ò bá sọ̀rọ̀ láyé wa àní débi ọyẹ adé àdẹ̀ní jẹ́ nítorí yẹ ká jẹ́ Ọlọ́run ní májẹ̀mú fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbétò yìí àtèmi àtẹ̀yin pé a gbọ́dọ̀ jánà àdẹ̀gbọ́rọ̀ ṣeré mo máa ń sọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ń ṣe program ní kò sẹ́ńtọ́ lọ ń dá pé ó máa jìyà ká kó máa tọrọ jẹ ó dá gbogbo èèyàn dáadáa. King Sunday Adé náà sọ bẹ́ẹ̀ ó ní Olúwa ò dá nìkan láti fi jìyà ìfẹ́ tó fẹ́ wa orin Olúwa ó pọ̀ púpọ̀ àkárí wa ẹ̀wọ̀n gbọ́dọ̀ bọ́rọ̀ yín lọ. ṣùgbọ́n àánú tí ò kọ́ mọ̀ tí ò bá ìsọ̀ láyé èèyàn ọ̀rọ̀ èèyàn lè dòkìkí Jósẹ́fù olókọ́ rí àánú ìgbà àánú tí ò kọ́ mọ̀ kí ni ó ṣẹlẹ̀ sí Jósẹ́fù alálàá ni ó ti lálàá fún ìran ọjọ́ iwájú ṣùgbọ́n kí káàtẹ́ sáwọn ọ̀tá òde nọ́mbà ájà àwọn ọmọ bàbá ẹ̀ àwọn ọ̀tá inú ilé wọn nọ́mbà ájà pé àní gbà kálà rẹ̀ ọ̀sẹ̀ míwà àlá tó ńlá yìí ó sì máa pẹ́ kó tó ṣẹ ṣùgbọ́n ó fi ọmọ kékeré tí ẹ̀ bọ́ sọ fún àwọn ẹ̀gbẹ́ ẹ̀ pé mo mọ̀ rí bẹ́ẹ̀ ń tẹríba fún mi mo mọ̀ rí pé èmi mo mọ̀ ṣáájú yìí mo mọ̀ gòkè láàrin yìí náà wá sọ pé àwọn ò ní gbà and then bàbá àti ìyá rẹ̀ ti mọ ń tọ́mọ̀ ẹ̀ máa jẹ́ nígbàkigbà tí Ọlọ́run bá dá wa sáyé ó mọ ń tá máa jẹ́ àwọn òbí wa náà mọ̀ ń mọ̀ ṣùgbọ́n nígbà tí àánú tí ò kọ́ mọ́ ọ̀bá tí sọ̀rọ̀ àánú tó yàtọ̀ sáànú àánú tá a lè fi wé àánú nígbà tí ó bá sọ láyé wa wàhálà tá a mọ́ ní ni pé ojú kan láwà Jósẹ́fù ní ìrìn àjò rẹ̀ lọ ìrìn àjò tó lógo ni tó lọ́lá ni wọ́n fẹ́ dá lóró wọ́n fẹ́ pa wọ́n lọ sọ́nù o ṣùgbọ́n mẹ́tò lọ sọ́nù o àwọn kan rí wọ́n rà lẹ́rú lọ ó ṣẹrú bí ó ti ń ṣẹrú ilẹ̀kùn sífà ti ń ṣẹrú lọ́dọ̀ ẹ̀ ìgbésókè débá iléeṣẹ́ yẹn ó débá ìdílé yẹn ìyàwó ẹni yẹn náà tún gbé súnmọ́ pé jẹ́ kí mi ọjọ́ máa ṣe tá a bá jọ ń ṣe ó lè pẹ̀ ń bí ó lè wà ń bí ṣùgbọ́n ó lépa àánú tí ò kọ́ mọ́ ìran rere ni gbogbo ẹ̀ ń bá ti níran rere yóò sapá bí ó sì débẹ̀ ogunlọ́gọ̀ àwọn èèyàn ló mọ́ ń rẹ̀ lójú ọ̀nà ìjà
ọmọ ń rẹ̀ wọ́n lójú ọ̀nà ìgbàgbọ́ ọmọ ń rẹ̀ wọ́n lójú ọ̀nà ìbùkún ọmọ ń rẹ̀ wọ́n lójú ọ̀nà àṣeyọrí failure kì í sòpin èèyàn bẹ́ẹ̀ni failure sòpin èèyàn but àwọn kan tí wọ́n bá ti ní ìdàkùnlé rí nǹkan á ti rẹ̀ wọ́n kì í sòpin a ní láti tẹ̀síwájú ni Joseph ń tẹ̀síwájú ibẹ̀ ló gbàdúrà ọgbà ẹ̀wọ̀n ìgbà tó dẹ́gbẹ́ ẹ̀wọ̀n ó ti rò pé ó ti tán ṣùgbọ́n Olúwa rántí ẹ̀ ó fún un ní àánú tí ó kọ̀ mọ́ ìgbà tí a bá ń sọ nípa ọ̀rọ̀ orílẹ̀-èdè Ọlọ́run ṣàánú orílẹ̀-èdè gan ó fi àánú tí ó kọ̀ mọ́ ó fi ta wá lọ́rẹ but ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín gbogbo wa la wà nínú ìkáyàsí ìdẹ́rùbà ìjáyà gbogbo la fẹ́ ṣe ṣùgbọ́n Olúwa mọ tó fẹ́ ṣe ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi náà àánú kan wà láyé yín tó ń jẹ́ sọ̀rọ̀ jáde ìgbà tá a dá tògótògó a dá tànútànú ṣùgbọ́n wọn ò jẹ́ jáde mo sọ fún Ọlọ́run ní Ọlọ́run ó yẹ kí o lè ṣe mí kó o gbà mí lọ́wọ́ gbèsè ayé ọ̀tọ̀ ní gbèsè ayé ọ̀tọ̀ ní gbèsè ọ̀run but gbèsè ayé lèmi ń jẹ gbà mí lọ́wọ́ gbèsè ayé fàánú tí ò kọ́ mọ́ ń gbà mí ìgbà tó lọ́n lòun dé 2013 ó dàbí idán ni ó dàbí kéèyàn ti fi ọdún 13 kó ti máa fi jẹ gbèsè kó máa fi jìyà ìgbà tí Ọlọ́run wá bẹ̀ mí wò pé wá máa síjú àánú wọ̀ bọ́tẹ́ jẹ́ sọ fún yóò káàánú tí ò kọ́ mọ́ tó sọ̀rọ̀ láyé èèyàn ẹgbọ́ ìkíní ọgbọ́rọ̀ jẹ́ tó ní faradà ìkejì ó gbọ́dọ̀ jẹ́ ọ̀rẹ́ ọ̀ ìkẹta ó tún tẹra mọ́ díẹ̀ sí pé ọ̀la sì máa dáa àwọn kan ìgbà míì wà ẹlòmíà sọ pé dádì mi fẹ́ pé wòlíì mọ́ o bọ́tọ̀ kan mi ń pè yín kí n pè yín kẹ́ gbàdúrà fún mi kẹ́ sọ́nà fún mi kẹ́ rí ogun tí ń jà mí màá wá rẹ́rìn-ín ogun kì í jẹ́ kéèyàn jáwọ́ nígbà míì tó bá ní àtakò lórí wòlíì kò túmọ̀ ẹ̀ pé o lè bá wòlíì mi pàdé tí Ọlọ́run ó fi yẹn lọ́la yìí ẹni mọ́tò gbá mọ́tò náà fi gbé ojú ó fi gbé but lónìí n tí mo ń sábà ṣe àwa rẹ̀ wá àwa àjókòó ojú kan náà tá a bá jókòó àánú tí ò kọ́ mọ́ lọ́fẹ́ sọ̀ láyé wa láyé ń dá dúró tẹ́ bá wo akitiyan èèyàn nínú ayé bí ẹ ṣe ń gbìyànjú tá à ń gbìyànjú pé a fẹ́ jánà a fẹ́ jẹ́nà àánú tí ò kọ́ mọ́ yẹn lọ tà ń sọ wọn ò ní jó sọ̀rọ̀ ogun ọ̀ àmọ́ bọ́ orí ogun ìdààmú ọmọ bó ṣe ń bọ́ọ̀nù kan lọ́mọ bọ́ọ̀nù kan ire àtàánú ìbùkún tó yẹ kó rí gbà ó ní rí gbà Ọlọ́run sọ fún Abrahamu ní Genesis orí 12 ó ní jáde kó nílẹ̀ rẹ̀ àti kó nílẹ̀ bàbá rẹ̀ sí ilẹ̀ kan tẹ́mi ó fi hàn àánú tí ò kọ́ mọ́ fẹ́ sọ̀rọ̀ láyé ẹ̀ ṣùgbọ́n bí ó jókòó sí yẹn kò sí bó fẹ́ ṣe ìwọ náà bí ó wà lónìí àánú tí ò kọ́ mọ́ lè wọ ọkàn tó bá lè gbàgbọ́ ìkejì tó bá lè ní ìtẹramọ́ díẹ̀ sí ìkẹta tó bá lè tẹ̀lé ìlànà Ọlọ́run torí gbà míì ọ̀tọ̀ ní ká tẹ̀lé ìlànà Ọlọ́run tẹ́ bá wo bàbá tó jẹ ààrẹ yìí Ọlọ́run ti kọ́ mọ ni bẹ́ẹ̀ni ó dẹ̀ mọ̀ ó mọ̀ ìlànà Ọlọ́run ìgbà ẹnìkan pè mí ó ní kí ni interest mo nínú kíní ó ní mi ò kì í bó lóṣèlú ṣe mo ní bẹ́ẹ̀ ni but interest mo ní rè mo ní ọmọ Ọ̀ṣun wa ni ìyẹn náà tó nà ìyẹn tó mo lọ́mọ Ọ̀ṣun wa ni mo ní oògùn náà ti máa ń jẹ́ láti ìgbà táwa ti gbọ́njú mo ní but lọ́tẹ̀ yìí Ọlọ́run yìí mo ní ìyẹn ti tó nà náà kí mo fẹ́ sọ ni pé nítorí pé àánú tí ò kọ́ mọ́ yìí kan gbogbo wa ló lè yí kan o ẹ̀yin tí ò yí kan lónìí ó lè yí kan yìí lọ́la o lágbára Ọlọ́run gbogbo wa ló lè yí kan àwa láàánú jókòó láàánú sinmi á gbàdúrà á dẹ̀ wojú Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ̀ ń wá àánú tí ò kọ́ mọ́ mo fẹ́ kí ẹ mọ̀ pé ó ti dé tòsí yín lórí iṣẹ́ yín lórí àìlera yín lórí ayé yín lórí ipò tẹ́ wà ipò ojú kan ojoojúmọ́ náà sọ pé ẹ̀ẹ́dẹ̀bí gíga etí lẹ fi ń gbọ́ ẹnu èèyàn lẹ ń gbọ́ pọ̀kọ̀sẹ̀ láyé yín Olúwa wá ní òun fàánú tí ò kọ́ mọ́ òun fi yanjú ẹ̀ ogun tó ta kókó tó dàbí ẹni pọ́n tútù kò ṣeé tú àánú tí ò kọ́ mọ́ máa ń tú o ogun tó le kankankan tí ó jẹ́ pé ó dàbí sọrùn fún yàn àánú tí ò kọ́ mọ́ yóò tú ìgbé ayé tó ti dàrú ẹ̀tọ́ rẹ tó fẹ́ gbà tó lélẹ́lẹ́ tó rí gbà àánú tí ò kọ́ mọ́ ọ gbà fún ọ ṣé rí gbogbo wa láyé a máa ń gbàdúrà lórí ogun gan Olúwa ṣẹ́gun mi tó bá kan àánú àwa dákẹ́ àdúrà à ń lè gbàdúrà sókè bọ́tọ́ bá ní gbógun tàjẹ́ gbógun tó só gbógun tèmi rí àánú ó mọ sílẹ̀kùn. gbólóǹkan dẹ̀ sọ wípé wọ́n ṣàánú fẹ́ni tí wọ́n ṣàánú fún. bẹ́ẹ̀ni ó ní òun ṣàánú àánú dẹ̀rẹ̀ tó bá ti dé sínú ayé èèyàn ogun ọ̀tàn ni ogun àtàánú ẹjọ́ rìn ìgbàkigbà táànú bá ti dé ogun máa ń lọ ni gbogbo ogun tán fi ń kàn yín tán fi ń fìyà jẹ tàbí bí ogun ti ń bá iná jà àná ó lè pò lónìí. lágbára Ọlọ́run. mo fẹ́ kẹ́ ẹ pè mí ká gbàdúrà onílọ́jọ́ kìíní nínú oṣù kẹta ìyẹn nìkan kó tún bọ́ sí ọjọ́ àánú
ìyẹn nìkan kọ́ jẹ́ ọjọ́ tí Nàìjíríà wá gba òmìnira lọ́wọ́ ìbẹ̀rù ètò àní òbẹ̀rù bọ́yá mọ̀ ní àdúrà ogun kò sẹ́ni tí ọ̀ka yà sókè láàrin wa bọ́yá mọ̀ ní àdúrà polú amójókòsẹ̀ Nàìjíríà níbo la fẹ́ gbà lọ mọ́kànjẹ́ sọ fún pásọ̀ wa kan tó ń bá mi iṣẹ́ igbákejì mo ní bóyá bẹ́ǹsì mi bóyá òun lẹ́gbẹ̀ẹ́ lọ lẹ́sà ó ní kí ló fẹ́ lọ ṣe lẹ́sà mo ní àti ìlè sọ bíi tá à ń bá lọ o and then gbogbo alẹ́ wà ní òbẹ̀rù ìgbà mìíràn àwọn wòlíì tán máa ń jíṣẹ́ yẹn àwọn wòlíì kan wà aràn sórílẹ̀-èdè àwọn kan wà aràn sí individual àwọn wòlíì tá a rán sórílẹ̀-èdè wọn ò ní sọ̀rọ̀ àwọn tá a rán sí individual náà máa sọ̀rọ̀ nǹkan báyìí ló ṣẹlẹ̀ nǹkan báyìí ló ṣẹlẹ̀ kò wá ní wá símúṣẹ ìkejì another thing rè ọlọ́run ò ṣe é gbèjà ṣẹ̀rọ ọlọ́run ibi ó kọjú sí yẹn ọlọ́run ò ní kọjú bẹ́ẹ̀ ibi tí ìwọ kọ̀yìn sí yẹn ó lè ṣe bẹ̀rẹ̀ lọ́wọ́ kọ̀yìn ojú sí ìgbà mìíràn tá a bá wò pé ẹnìkan kò ṣe dáadáa afẹ́ kó kú wọn ò ní kú ibi a ti ń wọ ọlọ́run ni kó mọ́ bàjẹ́ bàbá yẹn níbi ó ti ń wọ ọlọ́run èmi níbi mo ti ń wọ ọlọ́run bàbá wí kókó níbi ó ti ń wọ ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ń gbé tò yìí ẹni bí ẹ ti ń wọ ọlọ́run bọ́tẹ́ jẹ́ ń sọ fún yìí o ẹni tí ò kì í ṣàánú àánú ò kì í wá o tá a bá ń sọ ń pa àánú tí ò kọ́ mọ́ ọ máa ń wá àwọn tó máa ń ṣàánú àwọn tó máa ń gbé àwọn èèyàn dìde àwọn tí ọ̀nà tán tọ̀ tí ilẹ̀kùn fi sí tó ń mú àwọn èèyàn wọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni oore lóore wọ́tọ̀ lẹ́yìn oore lóore oyere máa ń yí kun oore ní Bọ́lá Ahmed Tinubu láǹfààní àti débi tó dé torí pé ó gbìyànjú láti bíúdì àwọn èèyàn láti fa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́wọ́ sókè lásìkò ìṣòro gbogbo àwọn èèyàn ni wọ́n máa ń padà ṣùgbọ́n èèyàn náà ò jẹ́ kí n tó fi kinní kan kún kò sí ẹni tí máa ń ra àánú gbà tí kì í ṣe pọ́ tọpasẹ̀ àánú kò sẹ́ni tí máa ń ra àánú gbà tí kì í ṣe pọ́ ṣe àánú kò sẹ́ni tí máa ń ra àánú gbà tí bí kì í bá ṣe pò gangan jẹ́ aláàánú tàbó lẹ́yìn ijó àánú ẹ wá wo kò sí ẹ̀dá tí da nǹkan ìgbìyànjú ní satọ́kùn fún lóríire Bọ́lá Ahmed Tinubu òwò torí pé òun jọmọ ẹgbẹ́ òṣèlú APC òwò torí pé president ń bẹ lórí àlééfà president ẹgbẹ́ òṣèlú APC ni kọ́ wá kẹ̀tẹ̀fẹ̀ sí kọ̀bì ní ẹ lọ́mọ dìbò ẹ lọ́mọ campaign àwa ò ní problem kankan a máa wọlé bọ́ bá sọ bẹ́ẹ̀ kò ní láǹfààní àti wọlé ìkúrọ́ tẹ̀yìn ní fàǹfà lílé tó túmọ̀ sí pé ìgbìyànjú ní satọ́kùn fún lóríire kì í wọlé bá látẹ̀tẹ̀rẹ̀ kí wọn náà tó débi tó ń lọ káànú tó wá orí onídìí àwọn ìgbésẹ̀ láti gbé wòlíì. nọ́mbà mi mo fẹ́ pè fún yín mo fẹ́ sọ́nà fún yín òní ọjọ́ kìíní òní tún ọjọ́ àánú ìyẹn nìkan kọ́ òní ni agbáṣe ń jí bá a ti bọ́ sóòní gan tán náà kan tó wà náà ṣe tó rọrùn ni. bẹ́ẹ̀ni. so ó túmọ̀ yìí pé gbogbo yín lẹ́ẹ̀bà àánú pàdé. àmín. èmi ò sọ̀rọ̀ nípa òṣèlú but mo ń sọ̀rọ̀ nípa àwọn Jósẹ́fù àti Abrahamu bá àánú ṣe sọ̀rọ̀ láyé wọn àánú là ń fẹ́ mo fẹ́ káàánú sọ̀rọ̀ àánú tí ò dẹ̀ kọ́ mọ́ ni táàánú tí ò kọ́ mọ́ bá ti dé láyé wa àwọn ọ̀táwó tẹríba lágbára Ọlọ́run àwọn ẹ̀mí àìmọ́ tẹríba àwọn ogun oṣù tẹríba tàjọ́ tẹríba àánú yẹn la fẹ́ sọ̀rọ̀ lólórí mo dẹ̀ fẹ́ gbàdúrà fún gbogbo yín mo fẹ́ sọ̀nà fún yín nọ́mbà tẹ́ lè pè mí sí rè 070-84-74-20-61 ó náà ní WhatsApp nọ́mbà mi ẹ lè pè mí sórí WhatsApp ìyẹn máa rọ̀ mí lọ́rùn bẹ́ẹ̀ dẹ̀ pé lórí direct náà máa gbé so tẹ́ bá kàn lórí WhatsApp náà máa gbé mo gbàdúrà pé àánú sọ̀rọ̀ ẹ jẹ́ ká gbàdúrà bàbá wa tí ń bẹ lọ́run ẹ ṣé o tẹ́ ẹ̀ jogún ọ̀sẹ̀ lórílẹ̀‐èdè ẹ ṣé o tẹ́ ẹ̀ já mọ́ sáré kiri ẹ ṣé o tẹ́ ẹ̀ já mọ́ jáyà kiri bàbá lórúkọ Jésù Olúwa ẹ gbọ́ ọpẹ́ wa àmín Jésù ẹ̀yin ni Ọlọ́run ọjọ́ àánú à ń sọ̀rọ̀ nípa àánú tí ò kọ́ mọ́ afẹ́ kó sọ ní máa ń surprise èèyàn tí èèyàn máa wò tẹnu èèyàn ṣe dẹ̀rẹ̀ téèyàn máa sunkún níjọ́ àánú irú àánú yìí ni gbogbo àwọn olùgbé ètò àtàwọn olùwò tó ń gbé àtàwọn tí ó tún gbọ́ bàbá lórúkọ Jésù ẹ ṣe fún ẹ lórúkọ Jésù Nàìjíríà Ọlọ́run ó dọwọ́ yín o ẹ̀yin lẹ lè ṣe o ọmọ yín tẹ́ fi síbẹ̀ Ọlọ́run mo gbàdúrà ẹ fún lọ́gbọ́n àtọpọlọ láti ṣe ẹ dẹ̀ fún ẹlẹ́mìí gígùn àtàlàáfíà bàbá lórúkọ Jésù ló ẹ ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn tí ó kù díẹ̀ káàtó nú èbò yìí mo gbàdúrà pé kẹ́ ẹ encourage wọn ẹrù wọn sókè gbogbo apáta ẹ yà wá lẹ́nu lórúkọ Jésù ló wa bẹ́ẹ̀ ni yóò rí bí ẹ ṣe ń pè mí tí mò ń sọ̀nà fún yín lórí fóònù mo gbàdúrà ilẹ̀kùn ó ṣí fún gbogbo yín àánú tí ò kọ́ mọ́ nǹkó tó di ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún òní yóò sọ̀ láyé yín ó ti rí bẹ́ẹ̀ ọkàn yín ó balẹ̀ lórúkọ Jésù ní agbàdúrà. àmín lórúkọ Jésù nọ́mbà wòlíì àìkọrẹ́ lẹ́ẹ̀kan sí ọ̀nà ní +234-708-474-2061
708-474-2061. lágbára ọlọ́run mò ń bọ̀. lóko lẹ́yìn odi àjíǹde ara ó máa jẹ́ a ò ní fàìsàn ló gbà. orúkọ tèmi ni Godwem tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú. gẹ́gẹ́ bí ìṣe wa yí pé ìlera yín òun ló jẹ wá lógún, òun ló tún mú wa wá sójú ìwòran yín ní déédéé àsìkò yìí. mo kí yín o, a ò ní fàìsàn ló gbà o. gbogbo ẹnikẹ́ni tó ní ìṣòro nínú eegun tàbí nínú iṣan ara wọn, wọ́n lè kàn sí iléeṣẹ́ Godwem ìyá Ìjẹ̀bú. ọ̀rọ̀ iṣan àti eegun la máa sọ ní gbogbo ìgbà nítorí pé ìṣòro iṣan àti eegun ó jẹ́ ìṣòro tó ṣe gbòógì tó dẹ̀ ń dà wá láàmú. àwọn ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ mú nǹkan nílẹ̀, ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun. ilé orí òkèlè ẹlòmíì ń gbé tẹ́lẹ̀ ó ti padà sísàlẹ̀ nítorí orúkún ríro, ìbàdí ríro. ẹlòmíì àtẹlẹsẹ̀ la máa kán, ẹlòmíì tó bá jí láàárọ̀ àti fẹsẹ̀ lélẹ̀ á di ìṣòro, ẹlòmíì gbogbo ara títa, ẹlòmíì ẹsẹ̀ títa, ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n. gbogbo èyí tó bá lè jẹ́ jẹ́ wá rí, ó ṣeé ṣe kó jẹ́ arthritis lẹ́ní, ó ṣeé ṣe kó jẹ́ rheumatoid arthritis or osteoarthritis. èyíkéyìí tẹ́ ẹ̀ bá ní, bó sì jẹ́ gout ni, gbogbo ẹ̀ lágbára Ọlọ́run ká. ẹlòmíì arthritis ẹ̀ ọmọ ọwọ́ ló ti máa mú, tọmọ ọwọ́ ẹ̀ á máa wú tá a máa dùn. ẹlòmíì á máa sọ fún ẹ pé èjìká ló ń dùn òun, ẹlòmíì ìbàdí, ẹlòmíì orúnkún ẹ̀ á máa wú. gbogbo èyí tó bá lè jẹ́ iléeṣẹ́ Godwem ìyá Ìjẹ̀bú last bus stop yìí ni lórí ọ̀rọ̀ arthritis yẹn. bákan náà ni ẹ̀yin ọkùnrin tẹ ní ìṣòro tó jẹ́ kùdìẹ̀kùdìẹ̀ tá à ń pè ní prostate enlargement, táwọn Yorùbá ń pè ní ìsétọ̀. prostate enlargement àmì méjì ló mú wa. ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá, ẹlòmíì tó bá fẹ́ tọ̀ á máa rí ìnira, ṣùgbọ́n ẹlòmíì tó bá ní ìtọ̀ púpọ̀ jù ni á máa tọ̀ léra wọn. ó lè tọ̀ lẹ́ẹ̀mẹwàá kílẹ̀ ò tó mọ́. ẹlòmíì kò tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yá ti máa jábọ́. ṣùgbọ́n kí wá ṣe prostate enlargement nìkan ló lè fà kí wọ́n máa tọ̀ púpọ̀, torí prostate enlargement ọkùnrin nìkan ló ń ṣe. ṣùgbọ́n ìṣòro ìtọ̀ púpọ̀ ó lè ṣe obìnrin náà. obìnrin tó bá ní bladder infection àbí weakness of bladder, òun náà lè máa tọ̀ púpọ̀ jù. ẹlòmíì á ní infection tó ti pẹ́, ó lè jẹ́ kó máa tọ̀ púpọ̀ jù. ẹlòmíì ìdẹ̀rẹ̀ diabetes insipidus tó ń pè ní àtọ̀gbẹ ló fà á tó fi ń tọ̀ púpọ̀ jù. so tẹ́ bá ti ń rí irú àwọn àmì gbogbo yín náà lẹ lè kàn sí iléeṣẹ́ Godwem ìyá Ìjẹ̀bú. bákan náà ni àwọn ìṣòro tó ń àfẹ́tì àwọn ọkùnrin wa tí ò ní lè jẹ́ kán ṣojúṣe wọn nínú ilé, tó máa di kán máa ka newspaper lálẹ́. gbogbo àwọn ìṣòro tó lè fà bíi weak erection, premature ejaculation, jẹ̀dí ni. a ní 3-in-1 kan ní iléeṣẹ́ Godwem ìyá Ìjẹ̀bú tó jẹ́ pé ó dára fún àwọn ọkùnrin wa tó lè máa lò, tó máa tún àgọ́ ara wọn ṣe. á kọ̀rẹ́ẹ̀tì ìṣòro tẹ̀ níyẹn ni, tó yẹ pé ìṣòro yẹn á kú òǹbẹ pẹ̀lú ògo Ọlọ́run. bákan náà ni hepatitis tó ń ṣe ooru inú ẹ̀dọ̀, a máa ń mẹ́nubà ń gbogbo gbà. ìdí tí mo dẹ̀ fi mẹ́nubà ni pé wọ́n ti sọ pé kò gbóògùn, ṣùgbọ́n Ọlọ́run ti fún wa ní ewé àtegbò tó lè bá wa bójútó hepatitis tí ń ṣe ooru inú ẹ̀dọ̀ tẹ̀ níyẹn. ooru inú ẹ̀dọ̀ ni, ṣùgbọ́n ó lè fà á kí pains wa máa dìde nínú, ó lè lead sí liver problem tá a bá tètè bójútó. ẹlòmíì dẹ̀rẹ̀ ó lè jẹ́ kẹ́yìn ojú ẹ̀ máa yẹ́lò, ó lè jẹ́ kíto ẹ̀ máa yẹ́lò. ṣùgbọ́n ẹlòmíì ẹyin ojú ẹ̀ lè máa yẹ́lò, kíto ẹ̀ máa yẹ́lò, kó jẹ́ jaundice lòun ní o. ẹlòmíì inú ẹ̀ lè máa ga, kó jẹ́ enlarged liver lòun ní o. torí ìdí èyí ó máa ń dára ká ṣe àyẹ̀wò. ẹnikẹ́ni tó bá ti rí kùdìẹ̀kudiẹ, ẹ jẹ́ kí wọ́n ṣe àyẹ̀wò, kí wọ́n mọ kí ló dé, kí nìkan tó ń ṣe àwọn. ìyẹn ló máa jẹ́ ká mọ irú ọ̀nà tá a máa gbà ràn wọ́n lọ́wọ́. pákéjì ti wà lóríṣiríṣi fún rheumatoid arthritis, fún prostate enlargement, even fún prostate cancer. tí wọ́n bá ní prostate cancer, ó lè máa tọ̀ kíto ẹ̀ kó máa ní ẹ̀jẹ̀ nínú àbí kó máa ní ìrora. èkéyìí tí ìbàjẹ́ Ọlọ́run Elédùmarè ti fún wa lágbára láti fi òpin sí. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 08033034777 08033034777. nọ́mbà yìí náà ni nọ́mbà WhatsApp mi. kò sí ibi tí ẹ̀dẹ̀ wà tí oògùn wa ò ní dé. gbogbo ẹ̀yin náà tẹ̀ tí ń gbalẹ̀ máa jẹ́rìí sí ibikíbi tẹ́ wà, bó jẹ́ US, bó jẹ́ Canada, bó jẹ́ UK, wherever you are, oògùn yìí máa dé ọ̀dọ̀ yín. ibikíbi tẹ́ lè wà nílẹ̀ adúláwọ̀ ni, nínú Nàìjíríà ń bí ni, gbogbo ibikíbi tí ẹ wà, bó jẹ́ Èkó ni, Ìbàdàn ni, Àbújá ni, Port Harcourt ni, wherever you are, oògùn wa máa dé ọ̀dọ̀ ẹ pẹ̀lú ògo Ọlọ́run. ẹ má ṣe gbàgbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tí ń ṣe 08033034777. òun náà ni WhatsApp nọ́mbà mi, ẹ má ṣe gbàgbé. pẹ̀lú ògo Ọlọ́run last bus stop yín ni Godwem ìyá Ìjẹ̀bú. àlàáfíà lójú o.
Hello there. There's a new marketplace in town called Links of Africa. Links of Africa is a digital marketplace connecting millions of sellers and consumers to transact business. Are you an entrepreneur or service provider residing in Europe, the United States of America, or other parts of North and South America? Then Links of Africa is for you. Our service platform offers you a wide range of services and product packages to sell. Visit our website at www.linksofafrica.com to see the many categories available. We have service provider and product packages for restaurants and catering, which includes African food, African event caterers, and African drinks. Our beauty and fashion category includes barber, African hairstylist salon category, and African hairstylist home service category, hair coloring, hair straightening, treatment, tanning, African attire tailor, event makeup artist, headgear fitter, and our real estate category include real estate agent. Our medical and health category include pediatrics, heart and cardiovascular services. Our entertainment category includes African DJs, African traditional dancers, African musicians, event hall, and the likes. We also have categories for general event planners, wedding planners, birthday, funeral, graduation, and anniversary planners. We also have tax and accounting services, which includes personal income tax. Our security and loss prevention category include security guard, loss prevention guard. Our religion category includes African worship houses. All you need to do to sell with Links of Africa is to register on our website. Log on to www.linksofafrica.com. Click on the menu, then click on post and ad and create an account. You will receive an email certifying your registration. After that, log in and click on your category of choice. Thereafter, follow the steps to advertise your services and goods. And guess what? All you need pay is a token of $4. And that's it. For inquiries, please contact us at info@linksofafrica.com. Terms and conditions are also on our website, www.linksofafrica.com. Visit us today. Links of Africa, connecting you to buyers. Ẹ káàbọ̀ padà. Mo sọ̀rọ̀ nípa Links of Africa, linksofafrica.com. Ibi tó ń tajà àtòǹrajà ó ti ń pàdé ara wọn, especially ẹ̀yin tẹ́ wà ní United, kò wúlò fáwọn tá wà ní Nàìjíríà o. Ẹ̀yin tẹ́ wà ní United Kingdom, United States of America àti ní Europe nìkan lè láǹfààní láti polówó ọjà yín bẹ̀, lè láǹfààní láti rajà ń bẹ̀. That is, ẹ máa mọ bí ẹ ṣe fẹ́ gba delivery yín àbí nǹkan kan, bọ́jà yẹn ṣe fẹ́ dọ̀dọ̀ yín bẹ́ẹ̀ bá fẹ́ rajà lórí Links of Africa. Gbogbo àwọn nǹkan tó jẹ mọ́ ilẹ̀ aláwọ̀ dúdú, gbogbo ọmọ tó jẹ́ ọmọ ilẹ̀ aláwọ̀ dúdú Africa ló láǹfààní láti polówó ọjà wọn bẹ̀, ló láǹfààní láti rajà ń bẹ̀. Ẹ lọ sí www.linksofafrica.com www.linksofafrica.com. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jú. Àkànbí tí gbogbo òlù ń fẹ́ lóyè tí ò fi tìpátìkúkù débẹ̀. Ó dìbò tán ó lọ Àbújá ó lọ relax ọmọ ọlọ́mọ. Nígbà tí ò wáyé mọ́yà, nígbà tí ò kó ayé ń papá mọ́ra, nígbà tí ò ní bẹ́ẹ̀ nìkankan jà. Ọmọ olódò ìdẹ. Adákẹ́jà bí èso. Káàbọ̀ o. Ó ti ṣe tiẹ̀ sílẹ̀, ó fi eléyìí tó kù sílẹ̀ fọ́lọ́run. Agbódò ni arugi ni asẹ́wẹ̀ jẹ́ apariwo ṣe press conference lápò ara kálukú ṣe é sí. Ẹ la ríìgì election yìí èmi ó ṣàlàyé fún yín. Ṣé lóòótọ́ nípa ríìgì ẹ̀? Ẹ wo adúrú ogun tó dojúkọ Bọ́lá Ahmed Tinubu nìkan. Ogun EndSARS dojúkọ. Ṣìṣe ká má bàa gbóúnjẹ alẹ́ wa bólógbò. Àkànbí ọmọ olódò dẹ́sẹ́gun àwọn tí wọ́n pera wọn ní
ensars tí wọ́n lò ń lọ́rán sọ́jà wá láì kìí ṣe òní minister of defence láì kìí ṣe òní commissioner of defence láì kìí ṣe Bọ́lá Ahmed Tinubu ni chief of army staff. bí ẹni tí gbogbo ìlú fẹ́ lóye Tinubu ọmọ olódò ìdẹ́sẹ̀gun àwọn kí lorúkọ yẹ àwọn media bandit àwọn Arise TV propaganda táwé pọ̀ lápọ̀jù ọ̀sẹ̀gun àwọn tí wọ́n ń gbèrò yẹn lẹ́jẹ̀ káàkiri àwọn fake news carriers àkànbí ọmọ olódò ìdẹ́sẹ̀gun àwọn pastors tí wọ́n ń campaign fún ẹ̀yà míì nítorí pé Tinubu muslim ticket ni. ká má ṣiṣẹ́ ká má bà kó jẹ́ lẹ́wà fọlọ́kọ jẹ́. àkànbí ọmọ olódò ìdẹ́bi àwọn social media merchant wò ó gbogbo àwọn tí ń pariwo jàgáròdì ọjọ́dí wọn mọ́lẹ̀ ó kìdí wọn bèso ọmọ olódò ìdẹ́fodó dẹ́dẹ́ wọn mọ́lẹ̀ pírígídí àti fi kòkò dé wọn mọ́lẹ̀ pírígídí àfi kòkò dé wọn mọ́lẹ̀ pírígídí. ẹni inú bá wá ń gbé nìsinmi lọ bọ́ omi ọ̀sà ẹni ọba wùlí dáná mọ́ tírẹ̀nì lẹ́nu. epo wọn àkànbí ọmọ olódò dẹ́ tó ń ṣẹ́gun epo tó wọ́n àwọn tó kó epo pamọ́ lé ohun ìní wọn kò sí náírà níta ó ní ó tó ṣẹ́gun wọn. àbámọ̀ lẹ́yìn rẹ̀ Emefiele àwa yòóso ti ń palẹ̀ báàgì rẹ̀ mọ́. ló wà o. ọ̀dà fífìlà pinrin ọjọ́ kan níyì mọ́ ìwà banijẹ́ ọ̀dọ́ tó bá ti dẹ́kun àti banijẹ́ la ó bá ọjà kan lẹ o Emefiele ó kú ọ̀fọ̀ o. má jẹ́ sábà. máa palẹ̀ ẹrù rẹ mọ́ o kì í ṣe gómìnà central bank mọ́ from today. òwe tó Tinubu. ìwọ náà ti mọ̀ wípé torí àkànbí ọmọ olódò rẹ ló ṣe pètèpòrò ló ṣe gbìmọ̀ àkà tó gbà. gbogbo pọ́lísì òsì la máa yí padà go to hell. ẹ jẹ́ ká gbé lárugẹ ó lè ṣe. àwọn aṣọ́rọ̀ kàbá àkànbí ọmọ olódò dẹ́ tó ṣẹ́gun wọn. àmọ́ bá a sọ tẹ́ débi àbámọ́ o. ó ṣẹ́gun labour party àtàwọn Obidiots rẹ̀. àkànbí ẹni tí gbogbo ìlú ń fẹ́ lóye Tinubu. ó ṣẹ́gun Àtíkù Abubakar àti gbogbo Àtíkúléètì. ọmọ olódò ìdẹ́ káàbọ̀ o. ó ṣẹ́gun Bọ̀dé George ti gbọ́dọ̀ wà lójú ọ̀nà Ghana báyìí ó ti ní tí Bọ́lá Ahmed Tinubu bá wọlé I will lead this country wọ́n gbọ́dọ̀ tí mo palẹ̀ ẹrù ẹ̀ mọ́. mo fẹ́ gbọ́ complain lẹ́nu Bọ̀dé George pé no mi ò lọ́mọ àwọn èèyàn kan persuade mi nobody is persuading you pack your load pack your bag and leave Nigeria. ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká mọ̀ sí. fira rẹ sí exile tó fẹ́ fira rẹ sí tí ń rírí má padà wálé mọ́ o. bọ́ ọ bá kú lájò kí wọ́n sìnkú rẹ sájò ẹ̀yin àgbàyà àgbà òfò àgbàrá dáadáa àgbà tí ò dá lẹ́yìn. bàbá jẹ́ lẹ́wà fọlọ́kọ. Bọ́lá Ahmed Tinubu Ṣẹ́gun Ayọ̀ Adébánjọ àtàwọn Afẹ́nifẹ́bi ẹgbẹ́ rẹ̀ o. Afẹ́nifẹ́bi how are you? àkàndá alóró. How are you doing Afẹ́nifẹ́bi the Afẹ́nifẹ́bi? The Afẹ́nifẹ́bi bàbá Ayọ̀ Adébánjọ lọ́jọ́ ogbó yín ẹ wo nǹkan tójú ayé yín rí. ẹ tako Yorùbá títí gbogbo èèyàn pè yín lọ́mọ ẹ̀yìn Awólọ́wọ̀ ọmọ pọ́dàlẹ̀ ọmọ ẹ̀yìn Awólọ́wọ̀ ní ẹ̀yìn lẹ́ta Awólọ́wọ̀. ẹ wà nínú àwọn tó dalẹ̀ Awólọ́wọ̀. àkànbí ẹni tí gbogbo ìlú ń fẹ́ lo ìsọpokùnso nítorí pọ́lọ́ngọ́ bá mẹ́fẹ́. ẹni tí gbogbo ìlú ń fẹ́ lóye Tinubu ọmọ olódò. Bọ́lá Ahmed Tinubu wọ́n máa ń battalion anírinláyà bí ìbọn ọkọ̀ gbogbo àwọn abínú ẹni ọkọ̀ gbogbo ọlọ̀tẹ̀ ọkọ̀ gbogbo ọlọ́rọ̀ àlùfànṣá ọkọ̀ gbogbo propagandist gbogbo propagandist. Yorùbá ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká mọ̀ ṣiṣẹ́ ká má bà gbóúnjẹ lẹ́wà fọlọ́gbò jẹ́. àkànbí ẹni tí gbogbo ìlú ń fẹ́ lóye Tinubu ọmọ olódò ìdẹ́ káàbọ̀ o. Yorùbá ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká mọ̀ ṣiṣẹ́ ká má bà gbóúnjẹ lẹ́wà fọlọ́gbò jẹ́. gbogbo àwọn tí wọ́n sọ pé àrígì lẹ́sẹ̀ ẹ súnmọ́ bí o. níbo ni làákàyè àwọn èèyàn lọ ń bo làákàyè wọn sọnù sí. now bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́ tọ́ jáde pọ́rọ́ bí ẹ̀kẹta tán ẹ̀mọ́ tán pè lẹ́kẹta tán nǹkan ọmọkùnrin tìsàlẹ̀ tí ń fi dọ́rọ́dọ́rọ́ tó rí rúgudu nǹkan wá jáde nù pátá yọ sàrí yọrí jáde ni bí ẹ̀kẹta tán
wọ́n láwọn ṣe conference, wọ́n láwọn ṣe press conference, wọ́n wá ń condemn election táǹkó léètì lọ́wọ́ tá àti sọ result. Bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́ ní mission. Kí ni mission Àrẹ̀mú Ẹbọra Òwu? Ó fẹ́ remain only ọmọ Yorùbá tó jẹ president. Bàbá ò ní legacy, kò fẹ́ni tó máa ní legacy. Wọ́n wà nínú àwọn tí ó jẹ́ kó bá Fẹ́mi Awólọ́wọ̀ débẹ̀, wọ́n wà nínú àwọn tó tako MKO Abíọ́lá. Bàbá yẹn tún fẹ́ dúró ní dúró wípé ọmọ Yorùbá ò ní débẹ̀ sẹ́ẹ̀. Bàbá Olúṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́ gbangbangba ló fi kéde àtìlẹ́yìn fún Obi, Peter Obi. Are you working for Yorùbá? Do you have Yorùbá's interest? So why the running etasketa? Kí ló dé tí bàbá ń farúgbó ara dààmú káàkiri? Yorùbá níbi gẹrẹjẹ là bá gbà. Kí ló dé tí Olúṣẹ́gun Ọbásanjọ́ rántí àtúbọ̀tán? Kí ni lè ń léré, kí ni tì ń lọ́pọ̀pọ̀n? Wá ìtẹ́fí ń tira yín, ta ní ń tì yín? Mọ̀gbọ́nbì kan tán ti ní Ọbásanjọ́ sọ pé tóbi ọba ti wọlé wọ́n rígì election ni. Kí ni tí Òbí fẹ́ fi wọlé election? Bàbá ní election yóò wà kò dáa tó, but nínú tẹ̀yìn lẹ conduct the most corrupted, most biased, most unfair election so far in the history of this country, and that was 2007. Ẹsẹ̀ rú ìbò títí tí ẹsẹ̀ mọ̀kàrúrú ìbò títí tí débi pé ẹni tó wọlé election, that is Umaru Musa Yar'Adua, ó ní ìbò tó gbé òun wọlé ó ní màgòmágó nú. Ẹni wọ́n rí election yìí, Òbí wọlé ní Lagos State tó jẹ́ stronghold Bola Ahmed Tinubu. Atiku Abubakar wọlé ní Ọ̀ṣun State tó jẹ́ ìlú tá a sọ pé Tinubu ti wá, because lẹ́yìn Èkó Ọ̀ṣun ló kù, méjèèjì bọ́ kò lọ́wọ́ Àkànbí ọmọ olódò dẹ. Ká lọ wọlé lẹ́kọ̀ọ́, ẹni wọ́n rí igi ẹ̀ ní Ìbàdàn lẹ́nu yẹn, majority wa ìbá ti lè sọ̀rọ̀. Àkànbí yọ̀ǹda Èkó kò lè gba Nàìjíríà. Ẹ wá wo bọ́lọ̀ ńgọba mi ti ń ṣiṣẹ́. Ìpínlẹ̀ Ganduje, Kano, Bọ́lá Tinubu wọlé ń bẹ̀, so that Ganduje ò ní dé lọ́la kó sọ pé I make him president. Look at Kaduna, big governor El-Rufai bó ṣe gbìyànjú tó, as radical as he is. Bọ́lá Tinubu wọlé ń bẹ̀, and you are still complaining about rigging. Ní mo náà ti rig Katsina tí President Muhammadu Buhari ti jáde, Bọ́lá Tinubu wọlé ń bẹ̀. Tó bá wọlé ń bẹ̀ sọ pé Buhari ló rig ẹ̀. So how transparent are you expecting? How credible are you looking at? How fair do you want again? Wọ́n rig election, Bọ́lá Tinubu wọlé ní ìpínlẹ̀ 12, Òbí wọlé ìpínlẹ̀ 12, Atiku wọlé ìpínlẹ̀ 12. See how close it was. So ìbò ní ta wá lórí igi. Mo ń béèrè lọ́wọ́ yín ni o, ta lórí igi? Kẹ́nìkan wá sọ pé kí wọ́n condemn ru election bẹ́ẹ̀ kan nullify ẹ̀. Àtòbí àtàtìkù wá di pàdé, wọ́n dọmọ ìyá kan náà lójijì, ọmọ ìyá kan àpàpàǹdodo. Àwọn ló ṣera wọn. Ká ní Òbí àtàtìkù jọ ṣe papọ̀, Tóbi deputize Atiku, honestly it will work on their favour. Àwa làbá máa ágé kàjẹ́ ní ìsìnká, wọ́n ga o, ló wá sí wá gan báyìí nílẹ̀ Yorùbá báyìí ní ìsìn torí Ọlọ́run. Yóò wá sí wọn á ṣerú wọn lọ náà lélẹ̀ ìtorí Ọlọ́run. Gbọ́ngbà tọ́lọ́ wọn mú àwọn wèrè, ó dèdè wọn rú. Wọ́n pín yẹlẹyẹlẹ, ọlọ́mú wá gbọ́mọ̀ ìyá ẹ̀.
because ká ní wọ́n pawọ́pọ̀ ni they will have combined 24 states tán máa win with that wọ́n ní percentage tí INEC wá that is 25%. wọ́n ní more than enough. Bọ́lá Ahmed Tinubu làbá máa ké ní ìsìn pé wẹ́ẹ́ bàbá ẹ ti lulẹ̀ ìgbà kádàrá. ṣùgbọ́n Ọlọ́run kì í sí lẹ́yìn alábòsí. Muhammadu Buhari ò lè ẹ́fà sọ wípé Bọ́lá Tinubu kọ́ ló sọ òun di ààrẹ. Ó ti nurse ambition yìí for more than 3 times. Tí ò wọlé Àkànbí fi lọ́kàn balẹ̀ ó fẹ́ dàrẹ́ ó di mọ́sọ̀rì tínú já sí báyìí já kọ́mọlùpọ̀ bọ́. Ẹgbẹ́ tèmi ti fẹsẹ̀ múlẹ̀ já dàpọ̀ mọ́ tiẹ̀ hùn. Àkànbí lọ́mọ òṣèlú ṣe wọ́n rà nínú ẹgbẹ́ mẹ́wàá sínú APC ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ lọ́jọ́ ìwọ̀n. That is politics. Politics is not about noise. It's about strategy, vision, mission, experience. Propaganda Bola àbí propaganda Peter Obi kò lè sọ́dà rẹ̀, and I can tell you categorically tẹ́nìkan bá kọjá yìí ẹ̀ lẹ́kọ̀ọ́ lónìí tàbí ní Nàìjíríà lónìí wọ́n gbé wọn ò ní gbé ilẹ̀ láéláé. Àwọn sọ́jà wà nílẹ̀ rẹpẹtẹ, àwọn kò gbàgbọ́ ọmọ. So kíkálukú ọtọwọ́ ọmọ ẹ̀ bọ́ sọ ẹni tí ò wọlé ẹ congratulate ẹ̀ ń tọ́ wọlé. There are a lot of surprises throughout the federation. No bad comment, just accept the defeat and congratulate the winner. Ẹ̀yà Ìgbò lásán ò lè gbé Obi wọlé, Mr. Peter Obi, until you Igbo people understand the politics of Nigeria, that you can't do it alone. That is when you can gain access to presidential seat of Nigeria. Forget propaganda. Until you are ready to sit down with other tribes, other region, let's negotiate. We need to sit down. Tí ẹ̀yà Ìgbò bá fẹ́ jẹ pírẹsidẹ́ǹtì kó ṣe bí wọ́n ṣe gbé yẹn o. Wọ́n tún ti kọjá àyè wọn rẹpẹtẹ lẹ́kọ̀ọ́. Ẹ̀wọ̀n ènìyàn kò sọ pé ẹ̀wọ̀n ènìyàn Nàìjíríà ẹ sọ fún yín bẹ́ẹ̀. Lọ́kàn yín aláùsá alábẹ́ aláùsá ló kù tẹ́ fẹ́ lọ. You can never get there. Yorùbá don wake up. Mistake tí Bọ́lá Ahmed Tinubu ṣe tó include yín nínú gọ́fìmẹ̀ntì Lagos State kò ní wáyé mọ́ o. Iyán ti dà tún gún ọbẹ̀ ti dà tún sè. Ilá ò gbọ́dọ̀ ga ju onírè lọ. The statement of Lagos is no man's land ó máa ní ìfẹ́ẹ̀tì lára yín gan. Bọ́lá Ahmed Tinubu is not after anybody. Àkànbí ọmọ olódòdó ò ní grudges pẹ̀lú ẹnìkankan. He doesn't have grudges against anybody. He's ready, very very ready to work with everybody, irrespective of your political parties. But we have to be truthful to ourselves. Let's face the reality. Kí ló ẹ̀pù Bọ́lá Ahmed Tinubu? Ẹ ló ẹ̀ tí ẹ ṣe kinní kan ó ti dàgbà jù òun ló campaign jù. Mi rò pọ́ míìsì ìpínlẹ̀ kankan throughout the federation. Mi rò bẹ́ẹ̀. Gbogbo ibi tó dẹ̀ ń lọ èrò wìtìwìtì lóòótọ́ gbogbo àwọn èrò tí wọ́n ń wákọ́ ni wọ́n ń dìbò. But still campaign ẹ̀ òṣìṣẹ́ pọ̀.
bó bá jẹ́ pé owó ń bẹ ń ta ẹ sọ pé fowó ràbò ni kò sówó tó fẹ́ ná kò sẹ́ni ó rówó há. nǹkan ẹyọ kan tí mo láìkì ẹ̀yà Ìgbòsí they really mean business. wọ́n dìbò wọn overwhelmingly fún Peter Obi, no doubt about that. I love Igbo people for that, for main business. ta wá ló lùsì ta ló wíìnì àwọn tó lùsì àwọn ni Obidiots láàrin ọmọ Yorùbá Atikuloots láàrin ọmọ Yorùbá àwọn ló lùsì. gbogbo àwọn tí wọ́n sọ pé ká mọ̀ ní plan B àwọn ló lùsì. ọ̀jọ̀gbọ́n kan onílàákàyè ẹ̀dá kan kò ní sọ wípé one way traffic ló ń pòun ní plan B. bàtà àwọn èèyàn kan bá wá pera wọn professor táwọn wá ní ojú ọ̀nà táwọn ń tọ̀ náà lójú ọ̀nà o kò gbọ́dọ̀ sí plan B o. bọ́ọ̀nà bíi tán rìn bá wá dí ṣé wọn ò ní padà sẹ́yìn wọn kàn rí mọ́ wọ́ọ̀lù ni. tó bá jẹ́ pọ́ já sómi tó jẹ́ pọ́nà tí wọ́n rìn yìí ibi ọ̀sà lọ́lọ́ já sí sí wọ́n ọ̀bẹ̀ inú omi ni wọn ò ní padà sẹ́yìn tẹ́ bá ti padà ẹ̀yìn ti ní plan B. ọ̀pọ̀lọpọ̀ olórí burúkú wọn ní ń gbowó lọ́wọ́ labour ní ń gbowó lọ́wọ́ PDP ni wọ́n iṣẹ́ fún labour lábẹ́lẹ̀ náà iṣẹ́ fún PDP lábẹ́lẹ̀. tí Báyọ̀ Adébánjọ tiẹ̀ yọjú síta ó já mọ̀ wípé Obidiots ló ń ṣiṣẹ́ fún Peter Obi ló ń ṣiṣẹ́ fún. àwa tá a wá jáde tá a wá lọ́mọ ẹni òsèdí bẹ̀rẹ̀ kókó lẹ̀kẹ̀ sílẹ̀ ọmọ aráàta ẹ wá bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀ ébú ẹ̀ ń sọ̀kò ébú ẹ̀ ń ṣépè fún ìrandíran yín. majority yín ọ̀dẹ̀ láǹfààní àti jẹ́nu gọ́ọ̀mẹ̀ntì yìí o táwa làkàkà tá a fara jìyà nítorí ẹ̀ tá a fara gba ìpè fara gba èébú nítorí ẹ̀ níbi tẹ́ fẹ́ sá lọ. gbogbo ọ̀tẹ̀ ẹ̀yìn tẹ́ ẹ dì gbogbo rìgímọ̀ gbogbo ètekéte gbogbo ìmọ̀kímọ̀ kò sẹ́ lórí Àkànbí ọmọ olódò dẹ. ọwọ́ ajẹ́ ká lẹ́nu ọ̀rọ̀ lónìí ṣọ́ọ̀ṣì tún wà nínú ọ̀tẹ̀ náà ọ̀tẹ̀ máa ń tẹ̀yàn rìn ni. àbíwọ náà ọ́ darapọ̀ máwọn winners ọ́ congratulate Àkànbí ọmọ olódò dẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ọlọ́run mi ọba alára ní ń jẹ́ ì máa ń fi ẹ̀dá dára tó bá wù ú fúnra lára ẹ̀. ó ti ní ètò àti àlàkalẹ̀ fún gbogbo wa. Ọlọ́run ò wá wọjọ́ orí tó. Ọlọ́run ọba mi máa ń wo ọkàn. Olóore kì í kú sípò ìkà. You may hate Bola Ahmed Tinubu as a person. You can't ignore his authenticity. You can't ignore what he has done. You can't ignore his experience. It is very, very difficult for you to prove to us that Bola Tinubu is not a builder. So why the hatred, unnecessary grudges, unwarranted propagandas? Why? What do you want to gain from it? I ask you. Gbogbo ẹ̀yin Obidiots tó wà láàrin wa kílẹ̀ mú bọ̀ báyìí how far how market? Gbogbo ẹ̀yin Atikuloots èèlò lẹ gbà how market? Will you follow him to Adamawa state? Or you still be in same state like us? Well, ọkàn tí Bọ́lá Tinubu ní làwa ní. That is, kò bínú ẹnìkọ̀ọ̀kan. Kò léèyàn kankan, kò dẹ̀ sọ pé òun ọ̀bẹ nìkan kan ṣe.
àtọ̀tá àtọ̀rẹ́ ni yóò padà kó mọ́ra. nǹkan tí mo fẹ́ sọ fúnra Yorùbá ni pé ẹ jẹ́ ká máa kírìẹ̀tì àyè láti dáríjì ni. ìfàtọ̀tá bá ṣẹ̀yàn ìfàtọ̀tẹ̀yàn bá ṣẹ̀ wá ó dáa kí ẹ̀dá ó ní ẹ̀mí ìdáríjì. ọmọ ń bad bí èèyàn bá lẹ́mí ìdáríjì. kí ni Bọ́lá Tinubu rà nígbà rẹ̀? mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo tún repeat kí ló ṣe fún ọ? àwọn èèyàn kan gbé propaganda jáde wọn ló ní gbogbo lè kó o sóun ló ní dàgbàdo sóun ló ní gbogbo lẹ́kì sóun ló ní gbogbo lẹ̀ ni ilé mélòó Tinubu kọ́ bẹ́ẹ̀? ó sì gbá o ó ṣàwo ó sì kò gbá bàṣà sùn n ti ń bìyàn nú tí dùn yàn bẹ̀ ni wípé majority wa tọ́kàwé ọ̀wádìí n tá à ń rí lórí ẹ̀rọ ayélujára la fi ń lò ní hammer. bọ́ bá wá ṣẹ̀ wá lóòótọ́ and àwọn pastors bishop general overseers tí wọ́n ń campaign nípa muslim tí wọ́n ń instruct àwọn ọmọ ìjọ wọn pé kán ó lọ dìbò fún Christian. Does Christianity or Islamic religion have anything to do with good governance? Not at all. mi ò ní gbàgbọ́ nínú ẹ̀ rárá. àwa ò déédéé support Bọ́lá Ahmed Tinubu ó nìkan ló ní kínní ní upstairs. marathon kọ́ la ní kó wá lọ sáńlé ìjọba l'Àbújá. ọgbọ́n ìmọ̀ ọpọlọ àgbékalẹ̀ tó níhùn la ní kó wá lọ lò. Bọ́lá Tinubu will never work with mediocres. He will always go for the experts. Experts among the experts. ọkàn fẹ́ fọwọ́ òṣèlú hàn wọ́n lásán ni. àwọn èèyàn wọn ò ṣe kínní bó ṣe yẹ kán ṣe náà o as in bó ṣe yẹ kán ṣe lélẹ̀ bó ṣe yẹ kán ṣe lélẹ̀ okay let me go there and teach them. ntí Bọ́lá Tinubu wá bọ̀ nìyẹn. kò ní ìdí owó mọ́ ó ti ní enough. ìyẹn owó ìtólówó kínní gangan ńgbà téèyàn bá wà lọ́mọdé lówó ìtólówó at his age kò sọ́mọ tó tarẹ̀ jáde tí ò tí ì fi ọ̀nà tí wọ́n tọ̀ hàn wọ́n tí ò tí ì fi lé wọn lọ́wọ́. Bọ́lá Ahmed Tinubu lówó ju ìpínlẹ̀ lọ. so owó wo ló tún wá fẹ́? he doesn't need our money. ó ní máa mọ ọ̀nà tó wọ́n ń gbà jáde tó bá fẹ̀ láfẹ̀jù yóò pè é búlọ̀kù ẹ̀ àwọn owó tí ń jáde yìí ò ní túmọ̀ ẹ́ dì. economist ní Bọ́lá Tinubu gbogbo ọ̀nà tó wọ́n ń gbà wọlé hùn tó ti ń rìn hùn tí ọ̀fẹ́ dáadáa hùn ẹ fẹ́ lójú dáadáa ẹ fi sọ́fẹ̀ fẹ́ bẹ̀yẹn sẹ́yìn ẹ gẹ̀ẹ́tẹ̀ owó máa wọlé ó yẹ kó máa wọlé bí báyìí náà ó ń táwa support nù a support aláriwo of Africa. Peter Obi is very good at propaganda. I left kìnnìkan billion in Anabra's account when I left the government. owó tó kó sí Fidelity Bank á mọ. ìwọ tó ń pe Bọ́lá Tinubu ló kọ béèrè lọ́wọ́ Àtíkù Abubakar iṣẹ́ kí ló dálé òwò kí ni ń ṣe tí fi ń kó dollars wá láti 2007. ó contest 2007 kò wọlé 2011 kò wọlé 2015 kò wọlé 2019 kò wọlé ó tún contest. lọ́dún ìdẹ káàbọ̀ o Yorùbá ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká má ṣiṣẹ́ ká má bà kó jẹ́ lẹ́wà fọlọ́kọ jẹ́. kánò mọ̀ ní pápá sọlọ́mọ̀ wọ́n ní bẹ́ẹ̀ o. ọ̀dà alúrò ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ Àjàó àrò awégun pásọ̀. ìpínlẹ̀ Edo tó jẹ́ ti former chairman APC and
two times governor fún ìpínlẹ̀ Edo Adams Oshiomhole Peter Obi ló wọlé ńbẹ̀ ṣé wọ́n rí igi náà ni àbí wọn ò rí igi. tí gbogbo ìlú ń fẹ́ lóye Tinubu ọmọ olódò ìdẹ káàbọ̀ o Yorùbá ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká má ṣiṣẹ́ ká má bàgbóúnjẹ wa fọlọ́gbò jẹ́ Àkànbí ẹni tí gbogbo ìlú ń fẹ́ lóye Tinubu ọmọ olódò ìdẹ káàbọ̀ o Yorùbá ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká má ṣiṣẹ́ ká má bàgbóúnjẹ wa fọlọ́gbò. kí ni tó tà tí kálukú wọn ní NNPP ó ní 1,496,687 votes. Peter Obi of Labour Party ó ní 6,101,533 votes. Atiku Abubakar PDP ó ní 6,984,520 votes. Àkànbí ọmọ olódò dẹ ẹni à ń gbé igbó tí ń bẹ̀rẹ̀ ojú ọ̀nà 1-man battalion anirinláyà bí ìbọn Jagaban ọ̀bọ̀gán o Asiwaju Bola Ahmed lẹ́yìn ló wà Tinubu of All Progressive Congress APC. kò má jẹ́ sábàámọ̀ òmùwí tó Tinubu lọ́mọ wa ẹ jẹ́ ká gbé lárugẹ olè. Have 8,794,726 votes and hereby declared the winner of 2023 presidential election and is now referred as President-elect of Nigeria, President-elect of the Federal Republic of Nigeria. Congratulations once again, Asiwaju Bola Ahmed Tinubu. President ìfẹ́ tó dùn máa ń nú. President ìfẹ́ tí ó dùn máa ń nú. President ìfọ́mọ onílẹ̀. President ìfàlejò. President ìfọ́mọ Nàìjíríà. President ìfáwọn ààrẹ. President ìfọ́yúnnú. President ìfàṣẹ́ẹ̀dẹ́. President fún gbogbo political parties tó wà ní Nàìjíríà pátápátá. ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká má ṣiṣẹ́. ẹja bónire yọ kiri tiwa náà ó lè tètè dé. ká má bàgbóúnjẹ lẹ́wà fọlọ́gbò jẹ́. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu pàdánù Èkó. Àkàndá alórí ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ Àjàó àrò. kí wọ́n má bàa máa sakọ wípé torí pọ́ wọlé lẹ́kọ̀ọ́ lọ́jọ́ wọlé. Àkànbí wọ́n pàdánù ìpínlẹ̀ Kánò. ẹni tí gbogbo ìlú ń fẹ́ lóye. ìyá Alhaji Abdullahi Umar Ganduje. Tinubu wọ́n má bàa máa gapá wípé àwa la sọ́dà rẹ̀. ọmọ olódò ìdẹ káàbọ̀. Bọ́lá Tinubu pàdánù ìpínlẹ̀ Kaduna. Yorùbá Nasiru El-Rufai. ẹ jẹ́ ká wọ́n má bàa máa ní lọ́kàn wípé tí ibà ṣe pò ń mẹ́nu lélẹ̀ ìbá ti wọlé o. sowọ́pọ̀ ká má láìtàlá ìsúnmọ́gbé láìlà sílá Bọ́lá Ahmed Tinubu pàdánù Katsina. ṣiṣẹ́. tó dáa kí President Buhari ká má kọ́ má bàa máa ní lérò wípé bí n bá àná ìtẹ̀ ìbá ti wọlé. bàgbóúnjẹ lẹ́wà ìpàtì kókó mọ́mì ní fíkírà fún Ṣàngó náà ni fọlọ́gbò. ìsìnkú fẹ́ tẹ̀lé lẹ́yìn ọ̀tọ̀lẹ́ tí ń bẹ lọ́kàn yín Ọlọ́run ọba mi kàn fọ́ọ̀sì Bọ́lá Ahmed Tinubu lé lórí ni. Àkànbí ẹni tí gbogbo ìlú ó pàdánù ìpínlẹ̀ Kótókótó fẹ́ lóye. kí àwọn Sókótó Caliphate kí wọ́n má bàa máa sọ wípé Tinubu torí papọ̀ ní northern candidate ní o màá bá ti dìbò fún ọ. ọmọ olódò ìdẹ ó pàdánù ìpínlẹ̀ Ọ̀ṣun káàbọ̀. ibi tí gbogbo wa nígbàgbọ́ wípé ó ti wá. Yorùbá ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká kàpà síbẹ̀síbẹ̀ náà ṣiṣẹ́. ọmọ wọlé majority o ọmọ wọlé ìbò majority jákèjádò Nàìjíríà o. ká má bàgbóúnjẹ lẹ́wà wọ́n dẹ̀ produce legal requirements fọlọ́gbò. that is 25% or more than in many states of the country. This is the story of Àkànbí ọmọ olódò Idẹ, the Akanda Ẹ̀dá of our time. This is surely the finger of God and it's purely the last doing. I remain your sincerely Akanda ọ̀rọ̀ Awikonko. I congratulate the whole Yoruba nation. Congratulations Nigeria. Congratulations African countries. Congratulations the whole world, the whole universe, the global. Congratulations Bola
Asiwaju Bola Ahmed Tinubu àkànbí ọmọ olódòdẹ. Congratulations All Progressive Congress APC. Congratulations Yoruba Self-Determination Coalition. For our drastic decision to pledge our support for Asiwaju Bola Ahmed Tinubu àkànbí ọmọ olódòdẹ. That minding what people say or what they will say, we don't care unless we care, because we know is the good man, the best man for the job, to push Nigeria forward, to make us proud. We pray not to be disappointed. By His grace, may God preserve you for us. Àwọn ọ̀dàlẹ̀ òpònú kan ní lọ́kàn wípé ó tètè jáde láyé, ṣùgbọ́n àwọn ẹ̀kọ́ lọ́lẹ̀ mi àmọ́ fọkàn sí pé igi gbígbẹ máa wó tútù ó sì máa ṣubú lulẹ̀. Lágbára Ọlọ́run ní fi kú dá ìmí rẹ légbodò. Bọ́lá Ahmed Tinubu ó dàgbà ó dògbó ó kó adélẹ̀ ìlérí. Lágbára Ọlọ́run ó parí ọdún 4 láyọ̀ àtàláfíà, ó tún lọ lẹ́ẹ̀kejì láyọ̀ àtàláfíà. Fẹ́ni lágàládé ẹ̀bọ̀ oko ìmọ̀ dídẹ̀rẹ́ kì í kú sóko ìwájẹ. Kò ní tàjò gbésájò ọmọ náà gbidi kì í kú sẹ́yìn òde. Láyọ̀ àtàláfíà tá a dìbò fún ọ, ẹ máa ṣe sọ́rin ni fún ọ lágbára Ọlọ́run. Àjọ wà ń bẹ̀ ni, àjọ wà ń bẹ̀ ni àkàndá, àjọ wà ń bẹ̀ ni lágbára Ọlọ́run. Lórí ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jú àjàó àrùn àwọn. Congratulations gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nìsàn tá a jọ lọ Èkó. Àkànbí ẹni tí gbogbo Ọ̀rá Sunday Àrọ̀, congratulations to you. ìlú ń fẹ́ lóye. Aliaja Sekun Edmia, congratulations to you. Tinubu ọmọ olódò ìdẹ. Adéwálé Abdulrasaq Sokoti, congratulations. Káàbọ̀ o. Ọ̀túnba Adémọ́lá Edward, congratulations. Yorùbá ẹgẹ́. Adémọ́lá Omeyale, congratulations my brother. Ká sowọ́pọ̀ ká mọ̀ ṣiṣẹ́. Àbúrò mi Sugar Boy, congratulations. Ká má bàgbóúnjẹ alẹ́ wa bólógbò jẹ́. Jábélé, congratulations. Àkànbí ẹni tí gbogbo Àwa ojúlówó ọmọ ọkọ Yorùbá tí àwọn òpònú akédèdèrè kan ń pè lọ́dàlẹ̀. ìlú ń fẹ́ lóye. Tinubu Àwọn wèrè àwọn ọ̀gá yín tí wọ́n ń tẹ̀lé Obidiots ń kọ́. ọmọ olódò Àwọn òpònú àwọn bàbá yín tí wọ́n ń gbowó lọ́wọ́ Atikuloots ń kọ́. ìdẹ. Káàbọ̀ o. Ilẹ̀ fẹ́ pa àwọn yẹn ju ọ̀dàlẹ̀ lọ. Ẹni tí ọ̀dàlẹ̀ ò ní dalẹ̀ èèyàn tó máa dalẹ̀ ò ní dalẹ̀. Yorùbá ẹ jẹ́ ká sowọ́. Ìgbà tá a bá fi wé kàlá fi san. Bó bá jẹ́ pé adalẹ̀ ní kọ́lọ̀ǹgọ́ bá san fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́. Ẹ má ṣiṣẹ́. Bó bá jẹ́ pé interest Yorùbá la bá lọ kọ́lọ̀ǹgọ́ bá san fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ àti àkúnwọ́sílẹ̀. Ká má bàgbóúnjẹ. God bless you gbogbo ẹni tó kí mi kú oríire. God bless you gbogbo ẹni tí ọ̀rọ̀ mi máa ń yé tí yóò sì tún padà yé. God bless you gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró tì mí gbáyìngbáyìn. God bless you gbogbo ẹ̀yin tẹ́ ẹ takò mí tẹ́ ẹ bú mi tẹ́ ẹ ṣépè fún mi o. Ìwé mímọ́ ní bá ọ̀tá rẹ̀ rẹ́ kánkán. Ó sì tún ní súre fún àwọn tí bá ń ṣépè fún ọ. Kọ́lọ́hún ó lè tètè máa darí èpè wọn padà sọ́dọ̀ wọn ní àbìkún àti àkúnwọ́sílẹ̀. Àkàndá, I remain yours sincerely. Wọ́n lọ lónìí ń ó tún padà wá láìpẹ́ nígbàkúùgbà tí Ọlọ́run ọba mi bá kọ́ pé ń ó tún padà wá. Àánú Ọlọ́run aláyò nífẹ̀ẹ́ nìkọ̀ọ̀kan yín sílẹ̀ o. Mo kí mo lù yín lọ́gọ̀ ẹnu. God bless you all. Ẹ like kẹ́ follow page mi lórí Facebook Awikonko TV. Ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV. Bẹ́ẹ̀ bá fẹ́ gbọ́ òtítọ́ ọ̀rọ̀ tó jẹ́ òkodoro ọ̀rọ̀ sánsán, ẹ ń láti tẹ̀lé Àkàndá ọ̀rọ̀ Awikonko. I remain one of the sincere bloggers outside there, one of the most sincere presenters, online presenters, one of the most sincere overall broadcasters. Àbámọ̀ lẹ́yìn ló. Tí ó bẹ̀rù tí ó sì kí à ń táwọn èèyàn fẹ́ sọ. Tó jẹ́ pé lójoojúmọ́ ayé mi òótọ́ náà ni wọ́n mọ̀ sọ tẹ́ Ọlọ́run kò tẹ́ Ọlọ́run ò lè kó kànga. Ọlọ́run. Ẹ fẹ́ ká sọ̀rọ̀ pàtàkì, ẹ lọ́rọ̀ pàtàkì tẹ́ fẹ́ bá mi sọ, ẹ má pè mí, ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp. WhatsApp nìkan +234 904 851 9362. Yes sir. I repeat +234 904 851 9362. Bámọ̀ o. +234 Òwì tó. Tinubu. 904 851 9362. Ẹ jẹ́ ká gbé lára. Thank you. Arúgà.
God bless you. ẹ ò lè ṣe We won. ká mọ́ bá I won. ẹ̀sọ́ tẹ débi àbá God be the glory. àmọ́ o. Àkàndá ọ̀rọ̀ Àwíkòǹkò is my name. Bye gàrí o. Àkànbí ẹni tí gbogbo ìlú ń fẹ́ lóye Tinubu ọmọ olódò ìdẹ káàbọ̀ o. Yorùbá ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká má ṣiṣẹ́ ká má bàgbó jẹ́ lẹ́wà fólógbò jẹ́. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jú Àjàó àrò Awíkòǹkò sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. Ilé ti yá Àkàndá mò ń rí lẹ́mi o. Ilé mọ̀ yá yẹ́rù ọkàn mo ti ń lọ. Dádì àmọ́ mi Alákàndá ló ń dágbére. Brother sister o èmi ló dọjọ́ mi rìn. Ilé ti yá Àkàndá mò ń rí lẹ́mi o. Ilé mọ̀ yá yẹ́rù ọkàn mo ti ń lọ. Dádì àmọ́ mi Alákàndá ló ń dágbére. Brother sister o èmi ló dọjọ́ mi rìn. Gbólóhùn ẹni ò bá mọ̀ pé léyà ìwọ̀fà o àṣìwá o kò ríro. Dádì àmọ́ mi Alákàndá ló ń dágbére. Brother sister o ó dọjọ́ mi rìn. Ilé tìyàn Àkàndá mò ń relé mi o. Ilé mọ̀ yá yẹrù ọkàn ó ti ń lọ. Dádì àmọ́ mi Alákàndá ló ń dágbére. Brother sister o èmi ló dọjọ́ mi rìn.